wo bí wọ́n ní ó ṣàdúrà ó gbàdúrà kí ìgbésí ayé rẹ̀ lè dọ́gba ó lè dùn fún ẹ. Ó ládùúrà kò ló kàn. Dákun kí ló wà kàn o? Ṣé ò dẹ̀ ronú? Kí ló kàn? Ó bá sọ fún mi kí n gbọ́n tó kàn. Sórí jẹ́ kí n sọ fún ẹ, àdúrà ló kàn. Tẹ́dà bá wẹṣẹ́ fá títí tí ó rojú tu ẹ̀, tó lẹ́bu fá tí ó rojú tu ẹ̀, tó síngbẹ̀rẹ̀ fá tí ó rojú tu ẹ̀, ó gbàdúrà sí lè dúà, ó bẹ̀ Ọlọ́run. Òun lè mọ yàn mí nínú dúdú, nínú àwọ̀ ẹ̀ṣẹ̀, ẹlẹ́dàá rẹ̀ lè mọ faramọ́. Àmọ́ bóyá àdúrà tó bá ṣe, òun ló máa gbé débi ọlá bìtọ́. Kò sẹ́ni tó ṣàdúrà tó lù sí o. Àṣírí lọ́gbọ́n yẹn o. Tọ́rọ́ bá mi ní tí ó ti sọ nínú ìwé mímọ́, ó ní ẹ pè mí màá dá yín lóhùn. Ẹni bá wá pé Ọlọ́run lọ́lọ́run dá lóhùn o. Ẹni tó bá wò pé kí ní àdúrà wò, táwọn àwọn tó ń lọ àṣàlátù gan kí ni wọ́n bá bọ̀, àwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì kí ni wọ́n bá bọ̀. Kò ṣe fi wéra wọn o, kò júra wọn lọ o. I understand ọmọ ìyá mi gbàdúrà. Abó gbọ̀ṣẹ́, àánú mi ń ṣe gbàdúrà. Ó ṣe kí ni ọ̀nà ò lè là fún ẹ. Torí àdúrà gangan ni, òun gangan lọ́nà ọ̀la. Mo wí tèmi o.